Aláròyé máa wí o. A ti mọ apá ibi táwọn akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n jí gbé wà. Ìjọba àpapọ̀ Bello Matawalle tí í ṣe mínísítà kékeré fọ́rọ̀ ààbò lórílẹ̀‐èdè yìí ti sọ wípé àwọn ológun tí wọ́n dà sígbó láti wá àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n jí gbé lóru mọ́jú ọjọ́ ajé Monday ọjọ́ 17 oṣù kọkànlá yìí nípínlẹ̀ Kebbi tí mọ apá ibi tí àwọn tí wọ́n jí gbé kó wọn sí. Matawalle tó ń sọ̀rọ̀ ìfinilọ́kànbalẹ̀ fún òbí àwọn akẹ́kọ̀ọ́ yìí àti fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ wípé díẹ̀ bíntín báyìí ló kù kí wọ́n débi táwọn ọmọ náà wà tí wọn yóò sì gba gbogbo wọn kalẹ̀ láyọ̀ àti àlàáfíà láìpẹ́ yìí. Kò dín ní akẹ́kọ̀ọ́ 25 táwọn olubi ẹ̀dá yìí jí gbé lọ níbi ìkọlù tí wọ́n ṣe sí iléèwé girama tó jẹ́ táwọn obìnrin nìkan Government Girls Comprehensive Secondary School Maga níjọba ìbílẹ̀ Danko Wasagu nípínlẹ̀ Kebbi nígbà táwọn jàǹdùkú agbébọn ya wọbẹ̀ láàrin òru. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní ọ̀kan lára àwọn ọmọ náà mórí bọ́ tó sì ti padà sílé, akitiyan láti gba àwọn yòókù sílẹ̀ ní ìjọba ìpínlẹ̀ náà ṣe báyìí. Ṣùgbọ́n lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 23 oṣù kọkànlá yìí, Matawalle ní àṣeyọrí tí ń wà nínú ìlàkàkà àwọn ológun láti rí àwọn ọmọ náà gbà padà gẹ́gẹ́ bí àwọn tí ń ṣe ń rí ojútùú sọ̀rọ̀ náà. Ó ní nǹkan ẹlẹgẹ́ ní ọ̀rọ̀ ètò ààbò, àmọ́ lọ́wọ́ báyìí ohun tá a gbọ́ láti ọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wípé wọ́n ti fẹ́rẹ̀ẹ́ kó àwọn ọmọ yẹn lára níbi tí wọ́n wà lọ́wọ́ báyìí àti kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun láti yípo kí wọ́n sì di gbogbo ọ̀nà tó wà láàrin Kebbi àti Zamfara àti àwọn apá ibi tó jáwọ́ ìpínlẹ̀ Niger. A nílò ìfọwọ́sowọ́pọ̀ láti ọ̀dọ̀ àwọn ìlú amúlélétí. Ṣáájú àsìkò yìí lọ́jọ́bọ̀ Thursday ogúnjọ́ oṣù kọkànlá yìí ní ààrẹ Tinubu ti pa á láṣẹ fún Matawalle láti lọ dúró sí Kebbi nítorí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé. Ìjọba ní kí gómìnà ìpínlẹ̀ Zamfara tẹ́lẹ̀ yìí máa mójútó ọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n gbé iṣẹ́ wíwá àwọn ọmọ náà ní àwárí fún. Bó tilẹ̀ jẹ́ wípé ìgbà àkọ́kọ́ nìyí táwọn ọ̀dájú ẹ̀dá yìí yóò jí àwọn ọmọ iléèwé gbé bó ṣe ń wáyé léraléra lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti pé pẹ̀lú bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ míì náà gbé lọ́jọ́ Jímọ̀ tó lọ yìí nípínlẹ̀ Niger ló mú kí àwọn gómìnà ìpínlẹ̀ kan lápá àríwá pàṣẹ pé kí wọ́n ti iléèwé pa táwọn míì sì ní kí wọ́n pa ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbé nínú ọgbà iléèwé ìyẹn boarding school tì báyìí èyí táwọn akẹ́kọ̀ọ́ kí kálukú náà máa gba abẹ́ òbí rẹ̀ lọ sílé ìwé lójoojúmọ́ títí tí nǹkan yóò fi padà bọ̀ sípò. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.